tí bá máa jáde lọ sí lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi káàkiri lọ́tún lọ́sì máa jáde lọ kó náà bá kó ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́ ṣùgbọ́n máa dí ṣùgbọ́n náà àgbàdua àkú ní bábà ìlú lágbára náà ọlọ́run á pa ìgbà burúkú dá àbá àmúgbà rẹ̀ wá ṣùgbọ́n máa dí má jẹ́ kó sọ ṣùgbọ́n máa dí ọmọdé rẹ̀ ṣùgbọ́n dá. Ẹ máa ra sa. Ẹ ra sa. Èwo lẹ fẹ́ bẹ̀? Ẹ sá fún mi méjì péré. 200, 150 ní sa. Mú méjì wá. Méjì tó bá dáa. Bébí sáńgì lẹ̀ fi chẹ́ǹjì lẹ̀. Ẹ ṣé o. Ẹ ṣé mo dúpẹ́ sà. Ẹ ṣé o. Afẹ́rabù. Èló lẹ fẹ́? Ní 30 naira. Sorry. Ọ̀rẹ́ wa ìwòye náà yìí ń dé. Wọ́n sún wa gbé ní. Ìta tí ẹ tutù lé ìlú lásẹ̀. Ó gbọ́mọ lọlé. Ọmọ pupa ọmọ dúdú. Ọmọ dúdú kọ̀ báyìí lẹ́gbẹ̀ẹ́. Ó lọ sí ilẹ̀ ní ó yá sẹ́wọ́n ní ìkọ̀ mi. Ajá òǹdókò kó sanwó lórúkọ ẹ̀. Ó jẹ́ rọra ọ̀rẹ́ wa. Ajá òǹdókò kó sanwó lórúkọ ẹ̀. Àrùn wa ta wọ̀. Àrùn kan wà ń ta sí gan. Àwọn obìnrin pọ̀ gan. Ọ̀rẹ́ tó bá wọ ìgbọ́ díẹ̀ lẹ́nu. Tàtàrà ò sí lójú ẹ̀ kí n tẹ̀rọ ọmọbìnrin kan ṣogbé. Ọmọbìnrin ni mò ń wá. Èmi ò lè gbóbìnrin lé mi. Ìntì ẹ̀ lè gbóbìnrin lé mi. Obìnrin kan ni. Ìdán yín egun ní ní. Kí ló dé kàn yín pẹ̀lú yín? Láti sọ pé ìdán yín wẹ́ ṣé ìdán yín ti nú? Ẹ fún mi ní 300. 100 naira. 100? Àyùrọ̀ kò possible ẹ máa dúró kéèyàn kan dé kí n gbé yín 120. Kí ló dé? Bí mo yẹ lè gbé ni ẹ. Kí lẹ fẹ́ gbé? Ẹ̀yin èèyàn. Mi ì lè gbé ju iye tẹ́ ẹ sọ èèyàn lọ. 100 naira. 120 ẹ̀yin méjì basic. Ìpérin géètì àbínú ẹ fún mi ní 80 naira. 40 naira. Kò possible ẹ fún mi ní 60 kí n gbé ẹ̀yin àti mọ́mì kí n gbé yín papọ̀. Ó yá jẹ́ ká lọ. Ó lè ní tèmi jáde. Àṣebí mo ti sọ fún yín pé nísìnyí èló lẹ́ni máa san. Máa fún yẹn ní ẹ máa gba 60 naira. 60 naira mi ò lè gba iye yẹn lọ́wọ́ yín mọ́. Ẹ máa try láti fún mi ní 200 naira. Kí ló dé? 200 mo lè gbé yín jálẹ̀. Tẹ́ bá dẹ̀ ti fẹ́ ẹ lọ́gbọ̀n kadà mí jẹ́ kí n bá Kí ló dé yín. fún wọn? 150 ẹ jókòó máa gbà bẹ́ẹ̀. Ẹ máa bọ̀ ẹ kọjá wá báyìí. Ibo ni màá jókòó sí? Ẹ máa bọ̀ ń bí. Iwájú màá jókòó sí. Àǹtí ẹ wá. Ẹ yí báyìí lọ. Yé. Ṣáà ń balẹ̀. Ẹ lè jókòó lẹ́yìn. Kí ló dé? Wájú lẹ máa jókòó sí. Lé ẹ fa ogun Mo yẹn. gbé ẹnìkan lánàá. Àná òde yìí ni o. Tí ẹ ò tó titi yìí wà tó jókòó báyìí àsọ́fà méjèèjì lójó tó ṣe pé mo ra ẹ̀mí ni mo dẹ̀ mọ iye tí mo ná fún kò yẹ yín. Ṣé mi lè fẹ́ máa fi ṣe yẹ̀yẹ́ ń bíbá yín sí? Àǹtí Ṣé kò sí nǹkan mi lára ó yín? ṣe bẹ́ẹ̀ àsọ́fà mi jò ní. Tẹ bá jókòó wájú báyìí táǹkì mi lè gbé ẹ máa bọ̀ nbí. Lẹ́yìn káwọn mẹkáníìkì tó fi ẹ jẹun lé. Àwọn mẹkáníìkì ò lè fi mí jẹun. Mo jẹ́ kí n gbé nǹkan mi. Ẹ kú ẹrù rè ẹ gbé síbí gbà yé. Ẹ má lọ lè mí mọ́lẹ̀ sáà o. Ọ̀rẹ́ ìwọ ló mọ̀ dúró jókòó dáadáa má fọwọ́ lé machine yẹn instead ọwọ́ ọbẹ̀ yẹn o lè jẹ́ kọ́wọ́ ẹ̀ lé side báyìí instead kó fi lé bẹ̀ yẹn wà á fi lé bí. Ẹgbẹ́ dá yìí gan bẹ́ omi o ọbọ̀ nuru. Ìyẹn lọ́kadà yìí gùn. Ó ga o ajé wálé ni o lọ́ra gbé ẹsẹ̀ sókè díẹ̀ báyìí kó lápsì bí ẹsẹ̀ mi yẹn yes bó ṣe lè ṣe ni ẹ̀.
mi gbọ́dọ̀ má ọ̀gbẹ́ni wa ṣùgbọ́n náà gbóbìnrin lẹ́nu. olóògbé ṣe lè kò ṣe pé kínní ọmọ dúdú ni mo ṣe gbé ẹ bá a jọra mi gbọ́dọ̀ má tiẹ̀ gbé ọlọ́run ló máa kó ẹyọ ọjà ń sọ tẹ́ni kọ́kọ́ gbóbìnrin lọ́lé. ṣé mo ṣe ń dúdú yẹn gangan lódù ó mọ etí máa mú ọlé tí máa dé lálẹ́ ni. jọ fún mi sílẹ̀ o. lórí èlò gbogbo ń tó kó jọ bóyá ló pé 2000. jẹ́ kí n dúdú. gbogbo òṣèré èmi àti ẹ̀kọ́ di láti bẹ̀rẹ̀ gbogbo òṣèré gbogbo òṣèré. báwo ló ṣe wá di aláyé jẹ́ kí n gbé e jáde wo mi èmi máa ṣe sísí dọjú alẹ́ mẹ́lẹ́ torí mo mọ̀ pé tí n bá ti má rì báyìí wọ́n ti dé mi mọ̀ pa nìyẹn kò sí mo fẹ́ ṣe. ìwọ ló rò bẹ́ẹ̀ owó tí mò ń pa ń bì báyìí kò ń ṣe owó kékeré. mo ti ọ̀rẹ́ kí nìyà máa fi ẹjọ́ náà wá máa dúdú sí i ni. jẹ́ kí n dúdú ẹ ra sà ẹ ra sà. mo ní kí n béèrè ó tẹ́lẹ̀ tó ń fi ń ta bọ́ọ̀lì rẹ̀. ṣé gbogbo ọ̀gẹ̀dẹ̀ yẹn 5,000 ní sà. tí o máa ń tí mo wá fún 10,000 kí n fi ràn ẹ́ lọ́wọ́. 10 what? 10,000 fún ọmọ fi ta. mi ì máa ń sà. ẹ̀wọ́ màá ràn ẹ́ lọ́wọ́. torí mo ń wò pé kò yẹ kí ìyà jẹrú rẹ̀ mo ń láti ràn ẹ́ lọ́wọ́ gba 10,000 kàkà 1,000 náà. máa lọ rí kà mí sọ. ṣé kí n máa kó ọ̀gẹ̀dẹ̀ wá sà. ó lè bá mú díẹ̀ wá. mélòó kó. tó bá wẹ̀. àbí kí n kó gbogbo ẹ̀ wá. lónìí rárá wọn tó bá wẹ̀. ìwọ tó bá wẹ̀. jóná Bọ́lá ṣé ọ̀gẹ̀dẹ̀ náà lọ ń rà lẹ́ ń torí bọnú mọ́tò pẹ̀lú wọn. oníbàárà mi ni wọ́n mú lọ kọ́ gẹ̀dẹ̀ fún wọn ni. oníbàárà ẹ̀ ni o lọ gbé ọ̀gẹ̀dẹ̀ fún ọ so o fẹ́ tọrùn bọnú mọ́tò o fẹ́ gbé rẹ wọnú ọ̀gẹ̀dẹ̀ pẹ̀lú ọkẹ́ ìjọ máa lọ àbí. ló ń tẹnu bọ́ra yín lẹ́nu nínú mọ́tò bẹ́ẹ̀. ó dá má bínú mo lọ kọjá fún wọn ni ó dàbọ̀ sá ọ. ọ̀gẹ̀dẹ̀ náà ni àbí. lọ́dọ̀ má bínú jọ má bínú má lọ. ṣé kìí pọ̀ wá wà láṣà. Bọ́lá. Is that? That's my number. So, colleague, the way I move for any time, I could sort of where I go. Okay. Then change to go for managing for now. Bọ́lá. Ọmọ dáadáa. Fat. Each time tí èrò lọ́lẹ́ wá ti ríra báyìí. You should dress up. Yes. Yeah, she get. Okay, bag Okay. Yeah, wait. Push it. ìgbà wo lẹ dé. ti dé tipẹ́ ibo ló lọ. ṣé ti jẹun. fi tọrọ oúnjẹ sílẹ̀ níbo ló lọ torí mo débi tí ẹ ti ń sun bọ̀ọ̀lì àwọn èèyàn jẹ́ kó yé mi pé ó dáná bọ̀ọ̀lì lẹ́nu níbo ló lọ. ẹ má bínú pé mi sọ fún yín láàárọ̀ àwọn ẹgbẹ́ oníbọ̀ọ̀lì ló ń ṣe mítìn lẹ́nìí
tẹ bá wò káàkiri gbogbo Lagos State lẹ́nu ẹ lè rí ẹyọ ẹnìkan báyìí tó dáná bọ̀lẹ̀ a lọ fi ẹ̀hónú wa hàn sáwọn ọlọ́gẹ̀dẹ̀ bí bó ṣe máa ń ta ọ̀gẹ̀dẹ̀ fún wa ó ti wọ́n jù ó dẹ̀ ń dá gbèsè sí wa lọ́rùn kódà láìpẹ́ gan a máa tún lọ bá àwọn ilé ìdú pé kán bá wa reduce owó ìdú wọn so that tí owó ìdú ò bá ti wọ́n tí owó ọlọ́gẹ̀dẹ̀ náà wọ́n ṣe hàn pé àwa tá à ń ta bọ̀lẹ̀ náà a máa lè try láti reduce owó bọ̀lẹ̀ wa so torí ẹ̀ ni mo ṣe jáde lọ kẹ́sì máa wò ó èmi náà wà pọ̀ wọn fún secretary wọn. Ìwọ ni secretary gbogbo àwọn oníbọ̀ọ̀lì Lagos State. Irọ́ o agbègbè wa nìkan náà ni. Congratulations. Ìwọ